Ẹ káàbọ̀ sórí Tiwantiwa Old TV níbi tá a ti mú múfì wá fún yín lọ́lọ́kọ̀ òòjọ́ kan. Kọ́lé Oṣó apá kìíní òun la mú wá fún yín. Kọ́lé Oṣó apá kìíní. Ẹ̀yin tẹ́ wá tí wo Kọ́lé Oṣó apá kìíní, you're on a long thing. Nínú eré yìí gbọ́gbọ́ kọ sí láti ìbẹ̀rẹ̀ dópin kọ́mẹ́dì ni. Wọ́n tó bá jòṣónú gan tó bá wo múfì wà rẹ́rìn. Kọ́lé Oṣó àti bàbá Kọ́lé Oṣó àti àbúrò wọn, wọ́n máa pa ìtú méjì yàyà mẹ́fà nínú eré yìí. Ẹ jẹ́ wá nǹkan fìdílé ẹ láti lọ wo Kọ́lé Oṣó tẹ̀wá tí wò. Nígbà tí mo gbọ́ pé ó jáde láti nǹkan bí oṣù mélòó kan mi ò ráyè wò. Èyí tí mo wò mo ní mi gbọ́dọ̀ má mú wá sórí ìkànnì. Chief rèé níbi tó ti ṣàgbákò. Chief finally wọgbó. Ó wọgbó lọ́wọ́ ìyàsẹ̀ ìbílẹ̀, ó wọgbó. Ìwọ̀nba ní ṣìnà ń dùn mọ́. Mo lè gùnkè, mo lè sọ ibìkan ló ń fàbọ̀ sí. Ọmọ Kọ́lé Oṣó rèé, Kẹ́mítì, ó ṣe gudugudu méjì yàyà mẹ́fà nínú eré yìí. Láti bẹ̀rẹ̀ dópin ìwà ìkà ni. Ìwà ìkà. Bàbá wọn bá tún máa sọ pé ẹ sáré òògùn. Tẹ bá ti sáré òògùn, ọba lẹ máa lógun mọ́. Múfì yìí dùn, ẹ̀kọ́ pọ̀ ń bẹ. Ẹ gbìyànjú kẹ́ ẹ wò ó. Tẹ bá ti wò tọ́kẹ wá sí comment section wa kí wá jẹ́ ká mọ òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù. Chief rèé àti àwọn ọmọ olóṣó tó gbé nígbà tó gba owó lọ́wọ́ ẹ̀ tí gbogbo owó tó kù di pépà. Wọ́n ti lo ànábọ̀ fún. Bó ṣe máa ń ná káàkiri fáwọn èèyàn nìyẹn. Tí Chief bá yarí pé sẹ́ òun máa pọ̀ ọlọ́pàá. Ibẹ̀ ni wọ́n ti dáná yá Chief. Wọ́n ní kí Chief wọgbó lọ. Ó di gbére, ó dárìnà kò. Ìgbé àfiwé lọ̀rọ̀ Chief. Anyway, ẹ jẹ́ bá wa subscribe, ẹ comment, ẹ like, ẹ dẹ̀ share, kẹ́ dẹ̀ jẹ́ ká mọ òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù nínú eré yìí. Ẹ ní àǹfààní àti jẹ ẹ̀bùn kékeré lórí ìkànnì lọ́jọ́ iwájú. Ní rí jù báyìí lọ, ó dìgbà.